ayédùn ọmọ akọ́rẹ́dé o abalẹ̀ sórí ètò ó dénú àgbàní àgbàláyédùn nù kásọ̀rí kí ni wí iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu ẹ̀sọ́ kò yí ni ọmọ àgbàyùn yanbi lólú ọmọ akú fapóbọnu arọ̀nìkú torí tìbí ọmọ ilẹ̀ òòrè ogun àjà wẹ̀yìn omúlẹ̀ ẹ̀sọ́ kò yí wù mí gbé ogun dojúmọ́ lómúlẹ̀ gbọ́sùn mi lọ ayédùn kò dé ẹ̀yin olùgbọ́ gbogbo ẹ farabalẹ̀ kájọ gbé tó ìpasẹ̀ láfọ̀dún ayédùn o gbéra lẹ̀ o dìde. èmi adẹ́rẹ̀mí rájí oyèládé ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ lítírésọ̀ àti ìwé kíkọ tí mo sì jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún òǹkọ̀wé ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà mo fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ nàìjíríà pé kí ẹ máa gbọ́ ètò Ipasẹ̀ tí ayédùn ṣe atọ́kùn rẹ̀ ní ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́rin Cocoa House ìyẹn nílé àwọn àgbẹ̀ ní ìlú ìbàdàn ire o. bọ́mọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá ní bàbá àtàn ìtàn àwọn akọni akọgun àwọn èèyàn ńláńlá tí wọ́n ti ré kọjá àtàwọn tó tún ń bẹ ó dáa ká máa mọ̀ ń pa wọn kán fi lè máa tọ́ àwa náà sọ́nà nípasẹ̀ eléyìí ó ní ètò èyí tá à ń pè ní Ìpasẹ̀ ṣẹ́ni pé Ìpasẹ̀ náà mo lò mo ní èyí nípasẹ̀ eléyìí ní ètò tá à ń pè ní Ìpasẹ̀ èyí tí ayédùn tó ń ṣe olóòtú rẹ̀ lórí rédíò 32 FM táwọn aráàlú tá a mọ̀ sí Smile máa rẹ́rìn ọlọ́mọdé àríbànújẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ àtẹ̀yìntẹ́ máa ń ṣe ìwádìí ìtàn history ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ ọ̀dà àpọ̀ Ìpasẹ̀ ìtàn ni o. Bá sọ mí lọ́bọ̀ kẹ́kàrà bàtà ìyá mi lólóde ọ̀dà lọ́bọ̀ yín lọ́wọ́ rẹnu màjèṣí ni mí mo sì ń bẹ̀rù àgbà mo dé lórí lóòwe pẹ́. ọmọdé ilé ẹ káalẹ́ o. ẹ̀yin àgbààgbà ẹ̀ka àṣálẹ́. lóyún inú tó àṣẹ ẹ̀dí ṣàlàáfíà látúbà ìlànà ètò ni. àríkẹ́ àríyọ̀ àrídùnnú ní tọmọ tuntun. ojúrere bá ń la àṣìwòwò. ojúrere báyìí ńlá ṣìwèjì gbàrà lẹ̀kẹ̀ lọ́rùn. bí ò bá lọ́wọ́ ayé ná tí ò ní bínú àtọ̀run wá ojúrere náà là á mú wò kókó ẹ̀jẹ̀ ọ̀run. tọmọdé tàgbà ẹ ṣíjú re wò wá lálẹ́ tòní. ṣé ìran ṣíṣí wọn kì í mọni tí wọ́n fi fọwọ́ bani? ayé ò ní bínú títí kí wọ́n bínú orí kí wọ́n dé fìlà sí dòdò. ìran ojúgun iwájú ni wọ́n gbé. náà fi pé iwájú ló ṣáájú nípa àkọ́tẹ̀lé. ṣé ará iwájú ni wá a ní dèrò ẹ̀yìn. àbẹ́ ẹ̀ gbọ́ pé eyín àkókò la kọ́kọ́ mọ̀. ká tó mèyàn kankan.
ẹ̀ka àṣálẹ́ ṣàlàáfíà ni. ṣẹ̀ṣẹ̀ báyìí ń yọ̀ mọ́ owó láráyé ń yọ̀ mọ́ ajé tèwé tàgbà mọ́ yọ̀ mọ́ wa o. àbẹ́ẹ̀rí sì kíní mìíràn ní kì í kúkú mọ ẹni tí fi kó ni mọ́ra àfàìgbọ̀dọ̀ rẹ̀ kọjá. àtàwa àti yín ire gbogbo yóò kó wa mọ́ra lálẹ́ tòní. lórúkọ Káyọ̀dé Òbíṣẹ̀san Victor Adélẹ́yẹ àwọn amójú ẹ̀rọ àti ọlọ́wọ́ bọ́tìnì ìtajọ mú ètò tálẹ̀ tòní wá nù. Ṣẹ́gun Alágbàlá òun ló léwájú àwọn ikọ̀ lálẹ́ tòní. Ali ọmọ akéré Ṣàbàdínà Adékúnlé Ìṣọ̀lá mọ́rọ́ rántí Muyideen Adédàmọ́lá Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù òun náà dúró rè. bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán. ṣé ẹ gbàgbé wípé à ń ṣàgbéyẹ̀wò àwọn akọni ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn tí wọ́n filẹ̀ Ìbàdàn tí wọ́n fi ṣe ibùjókòó ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta Ìbàdàn àwọn jagunjagun ilé yìí tá à ń lò lọ́wọ́ tó sì ti lé dáadáa ní ìgbà ọdún. torí pé ìwádìí jẹ́ kó yé wa wípé kì í ṣe 1820 yẹn gangan Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta bẹ̀rẹ̀. wọ́n ti ń gbé sùmọ̀mí gbé jàádì wọn káàkiri kó tó padà di wípé wọ́n yan aṣáájú ní 1820 eléyìí tí àkọọ́lẹ̀ sọ. ṣùgbọ́n tí àwọn akọni yìí tí wọ́n ti jókòó tí wọ́n ti padà láti ìgbà tí wọ́n ti tú Òwu pátápátá tí wọ́n ti wá jókòó tí wọ́n ti fi Ẹ̀bá Ọ̀dàn ṣe bùgbé ó ti lé ní ìgbà ọdún dáadáa. ibi tá à ń lọ lálẹ́ tòní òun ni wípé baálẹ̀ Oyèsílé Olúgbòde Àjàyí òun náà la ti ń bá ìgbésẹ̀ ayé rẹ̀ bọ̀ ṣe mọ̀ pé ńgbà tá a fúnlẹ̀ rẹ̀ la bẹ̀rẹ̀ sí ní mú àwọn ogun lọ́kọ̀ọ̀kan èjèèjì tóun tẹnu rẹ̀ náà la fi gbé Mọ́gàjí Olúgbòde la fi gbé wọn wá sórí ètò yìí ó sì tún ṣe pẹ̀kí àkókò tí wọ́n fẹ́ gbàlejò gbogbo Olówu ńlẹ̀ Ìbàdàn. ṣùgbọ́n ńgbà tá a ń bọ̀rọ̀ bọ̀ nípa baálẹ̀ Oyèsílé Olúgbòde Àjàyí la fi mú gbogbo àwọn ogun tí wọ́n jà lásìkò Oyèsílé. àsìkò bàbá yìí náà sì ni àwọn akọni ilẹ̀ Yorùbá tí wọ́n fi Ìbàdàn ṣe bùgbé ni wọ́n ja ogun tó pọ̀ jù gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe fi yé wa. ṣùgbọ́n ọ̀kan pàtàkì nínú ogun tílẹ̀ Yorùbá ò lè gbàgbé tílẹ̀ Ìbàdàn ò lè gbàgbé òun náà ni ogun Ìjàyè àti kínní àti kejì. àmọ́ ogun Ìjàyè lẹ́ẹ̀kejì yìí gangan náà ló kan baálẹ̀ Oyèsílé Olúgbòde jùlọ lásìkò rẹ̀. ogun yìí náà ló sì gbóná jù tó lágbára jù nínú ogun tí wọ́n jà lásìkò baálẹ̀ Oyèsílé Olúgbòde. tá a bá yẹwò ogun Kírìjì mi ò rò pé ogun kan ó tún mì Ìbàdàn lògbòlògbò ó tún fìbàdàn fún wọn ní lògbòlògbò mi lálàṣẹ bí ogun Ìjàyè pàápàá jùlọ Ìjàyè ẹlẹ́ẹ̀kejì ó lágbára pọ̀.
a ti wá fulẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n nígbà tá a kúrò lórí ẹ̀ ogun kan tó kù tí wọ́n jà lásìkò baálẹ̀ Oyèṣílé Olúgbòde náà ni ogun Ìpẹ́rù tàbí Kútújẹ. Ìyẹn ni bàbá ni wọ́n ṣàlàyé fún wa níjẹ̀jọ́ lórí ètò ìpàṣẹ. Àmọ́ kó tó di wípé a mú eléyìí wá làwọn èèyàn ti ń béèrè wípé lóòótọ́ a gbọ́ itú tẹ́ ẹ ní Kúnmi ọ̀pá bó ṣe ó ti gbàgbé wípé Ìbàdàn ó ṣòro kojú ó ṣòro borí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjà akọni rẹ̀ kò tiẹ̀ jẹ́ òwòyùn rárá tó fi ní òun fẹ́ ja Ìbàdàn lógun òun fẹ́ ja kógun ja Aláàfin Adélùkọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ìbàdàn wọ́n padà borí náà ni wọ́n padà borí ni láfiwá ní ó tọ́ káròyìn akọni yìí náà la fi ṣèlérí fún wa pé bó bá tò ní àájẹkẹ́ ẹ mọ̀ ẹni tí Kúnmi Ìjàyè jẹ́ ṣé Ìjàyè wọn ti bí Kúnmi ni àwọn wo ló bí Kúnmi níbo ló ti lò sẹ̀mí rẹ̀ ní kékeré ọ̀nà wo ló gbà kọ́ṣẹ́ ogun níbo lòun àtolúyọ̀lé àti Àtìbà tí ṣe bàbá Adélù níbo wọ́n ti jẹ̀kànra wọn tí wọ́n fi dọ̀rẹ́ tó fi di pé wọ́n ń gbé ìmùlẹ̀ láàrin ara wọn gbogbo eléyìí náà látùpalẹ̀ lálẹ́ tòní àwọn ká tó mọ́ lọ sọ́dọ̀ bàbá ẹ̀fọ́ ní ẹrù níwọ̀n bàbá àkókò ti gbà wá mọ́ lálẹ́ tòní bá wa kàn sí àwọn èèyàn. àárọ̀ di mẹ́ta lórílẹ̀ àgbáláyé àgbéyẹ̀ nílé àrò àfáró àlùkòyà lóde kòsùn àmọ̀mọ̀ fálùkò lékelèké yẹ lóde kẹfún ìsọ̀lá àfúnlẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ́ fún ilé olúfẹ́ àbúrẹ́ àyà lórí ìrùnlẹ̀ Yorùbá fún níbẹ̀ òjèrè ilé olówó dùrú ọyẹ nílé àkọ́kọ́ dá ọmọ àjíbọ̀sìn ẹ̀ka ẹ̀lẹ́ ooo ààrẹ ẹlẹ́ẹ̀kẹta ọ̀dọ̀dẹ̀ Ọ̀yọ́ nílé ẹlẹ́wọ̀lá Adépọ̀jù bí ọmọ olúkú ewu ìyọ̀bọ̀rọ̀ etí àwọn bàbá Adéníyì ẹ̀ka ẹ̀lẹ́ nílẹ̀ oòrùn ẹ̀mọ̀mọ̀ kan lẹ́lẹ́rìíwá tó ń gúúsù Àtìbà tọ́lẹ́wájú gbogbo orí adé wá sókè wá sàgọ́dì Ọ̀yọ́ Kúnmi Àjàdí Ìgbò Kúnmi tí kùmọ̀ lọ́rùn ìró àgbámú ọkọ̀ ọ̀rọ̀kọ̀ yẹbi lólu ọmọ akutí fà pọ̀ bọ̀nu àti sọmọ ẹ̀ka alẹ́ nínú ìlàdí ọmọ àjígùn ejò ọmọ ẹ̀lání ọ̀ká ọmọ ẹ̀wọ̀ ẹ̀pà tí ṣe wọ̀mí ẹ̀ka alẹ́ lé Kúnmi Àjàdí Ìgbò nílẹ̀ Ìjàyè ẹ̀ mọ̀mọ́ ká alẹ́ o ìpàkọ́ onípàkọ́ láàrin gbogbo ọmọ Ìjàyè mẹ́bẹ́ ni ẹlẹ́ni ní rí tẹ́ni bí Kúnmi jagun bí ọ̀jagun ọ̀pẹ́ Ìjàyè nìkan ṣebí ńlọ́lẹ̀ ròyìn bí Kúnmi jagun bí ọ̀jagun àrùn mẹ́ta tí ìdọ́bẹ̀ẹ́nu ní Kúnmi Àjàdí Ìgbò àrùn mẹ́ta tí ìdọ́bẹ̀ẹ́nu ilẹ̀ tìbà tí ló di Ọ̀yọ́ àrùn mẹ́ta tí àgbọ̀dọ̀ yí bẹ́ẹ̀ dáná ṣebí ní ìnìbà ọ̀sọ̀run olúyọ̀wọ́n àrítẹ́lẹ̀ ọkọ̀ fúlù ara ẹ̀ka àlá o gbogbo ọmọ òkè Ìbàdàn Association of Saints Ìbàdàn Warlord family gbogbo yìí mo kí pátápátá porogodo mo kí mọ́ yẹn lóye òkú Adébánkẹ́fà ẹ̀ka àlá o jagun balógun Olúbàdàn lẹ́bàdàn Mọ̀súrù Abíọ́lá Ọlátúnjí láǹbí wọn nínú Mọ́gàjí Olúgbòye ẹ̀ka alẹ́ nítorí àkókò ni mo sì ń ta kíní ọ̀hún kankan kó mọ́ bá àdìtara oko ẹ̀ka alẹ́ o níjà nílùú Kúnmi Àjàdí Ìgbò àmẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹjọ́ gbéra wá lódì Ọ̀yọ́ Máláàfin Òjó tí pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà náà fi sálẹ̀ di Ọ̀yọ́ Kúnmi ilé ọkọ̀ làgbó wá látòdì Ọ̀yọ́ ọ̀lẹ́ ọwọ́ sókè Ìbàdàn ọdún oníjà ojútáyé ìjà ojútáyé ẹ̀ka alẹ́ ìjà ojútáyé ńlá kọ́kọ́ Kúnmi ìwọ́n síjà orílẹ̀ ìwọ́n sọ̀wọ́ mẹ́ni gbogbo ọmọ kóòtù àdìbí ẹ̀wá nǹkan fi ìdílé àbí ẹ̀fìdílé nǹkan láyé nǹkan ọmọ akóredé àkó oní kí wọ́n mú gègé wọ́n tún ní wọ́n mú tákàdá bá a pìtàn bàbá mi Adéwálé Ìbíkúnlé ìtúnbẹ̀ lórí àpẹẹrẹ lórí ìkànnì dẹ́rìn ipò sónú 94.9 àjàkẹ́ni ní kòkó ọ̀hún sílẹ̀ Ìbàdàn ẹ̀ mọ̀mọ́ káàlà o nílẹ̀ Ìjàyè
ọpẹ́ ẹ̀jà ẹ̀ mẹ́bí nìkan ló lè ròyìn bí kún mi jagun bí ọ̀jagun kò sẹ́ni ò lè sọ ìmùlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìbá ogun ìbá tẹ̀dọ̀ ìnìjàyà àkọ́kọ́ lógún ìjàyà àkọ́kọ́ tí àkọ́kọ́ jà ní ẹ fi ń kí Ọmọlọ́lú ọpẹ́ àgbẹ̀ wọ́n ní ẹ̀mọ́ bá ti ká wọlé tọ́rẹ́ ni ọba bá ti ká wọlé eégún Ọmọlọ́lú ọfà sọkọ́gi níbẹ̀ gbogbo yín ní ọlọ́sọ̀ mi ẹ̀ka alẹ́ láònù mi ẹ̀ka alẹ́ àwọn tó tilẹ̀ ẹ̀jà ìwásókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajé orosùn ẹ̀ka alẹ́ ooo ẹ̀fọ́ ni ẹ̀rọ ìsọ̀la mo kí alọ́tún mo kí alọ́sí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé pé ẹ̀ka alẹ́ ipasẹ̀ ń lè tó láyé nǹkan ọmọ akóredé máa kó àníṣó ajá ìjámọ́ lẹ́yìn ẹkùn bàmí Adéwálé Ebíkúnlé ẹ̀ǹsọ́nlẹ̀ Èdùmàrè onígbàlà káyé gbogbo wa pátápátá pòrògòdò ẹ̀ka alẹ́ ipasẹ̀ ń lè tó. ẹ̀fọ́ ní ẹ̀rọ Ìṣọ̀lá. kì í tán nínú gbá òsùn kámọ́rin kìmọ̀lá. àbùdí ntolókun àbùdí ntọlọ́sà a kì í rójú bíbù lára òkun. ládùúgbò ìmọ̀ àti òye náà kò ní í fọ́ láṣẹ Ìdùmarè. tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè wọlé amọ̀tún kórè dé lálẹ́ tòní ẹ̀ka alẹ́ o. (1851 sí 1864) ìbàálẹ̀ Oyèṣílẹ̀ Olúgbòde ló fi darí Ìbàdàn gẹ́gẹ́ bí baálẹ̀. gbogbo àwọn àsìkò yìí pátápátá sì rèé torí pé àsìkò àwọn akọni àsìkò àwọn jagunjagun ni àwọn náà wọ́n sì pilẹ̀ Ìbàdàn eléyìí tá à ń bá bọ̀ yìí láti 18th century. kámọ́dé ìnàpẹ́nu bàbá mi ẹ bá ń kí àwọn aráalé. a kí gbogbo aráalé pàápàá jùlọ a kí kábíyèsí wa Ajé Ògúnnísàn. kábíyèsí o. kábíyèsí Àkànmú ìjì ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn. a kí olórí a kí gbogbo òṣìṣẹ́ ààfin a kí orí adé a kí ọrùn ìlẹ̀kẹ̀ a kí gbogbo baálẹ̀ a kí gbogbo aládéládé a kí wọn ní òde Ọ̀yọ́ a kí wọn nílé Ìjàyè ilé kún omi àti àdé ìgbò a kí ẹ̀ka alẹ́ o a kí gbogbo ìdílé jagunjagun ẹ̀ka alẹ́ o. ohun bàbá wa náà lẹ ti gbọ́n. Ipasẹ̀ Reredo. Ipasẹ̀ Reredo. ẹ̀kọ́ ìtìgbọ́ ìpasẹ̀ náà lètò láti ìkànnì Ìfẹ́yín ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn. ọláyínká ọmọ akóredé Mr. ayédùnyìnrè àgbà nínú káṣọ̀n kí ni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. bàbá Kúrúnmí ẹ̀já kọ́kọ́ mú láti bí kí ni ìtumọ̀ Kúrúnmí. ẹ ṣe ikú Rúnmí ikú Orunmi ó kọ àbíkú ni ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ikún ló ṣe kún ikú ni ikú Orunmi òní. ṣé kì í ṣe bí nǹkan bá rún nǹkan tó pa nǹkan run àbí ẹ mọ̀ pé kí ni mo tún wá túmọ̀ rẹ̀ lọ́hùn. bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ tá a bá ní ká gbé ibi tó ti yá gbé ìyá rẹ̀ ọmọ à ń pè ní Àìná òrósùn ró lọ. orúkọ tí ìyá rẹ̀ jẹ́
bàbá rẹ̀ Ọlálẹ̀mí Ọlálẹ̀mí. Àjàyí òun ni ó kọ bàbá rẹ̀. Ọlálẹ̀mí Àjàyí ọfà Àìná. Àìná yìí jẹ́ ọmọ Ilé Ifẹ̀. Ọlálẹ̀mí Àjàyí òun jẹ́ ọmọ Ìkòyí Ilé. Ṣùgbọ́n bàbá Ọlálẹ̀mí Àjàyí Ifẹ̀ ló náà ti dìde. À ń pè ní Ayélabọ́lá. Ó dìde nífẹ̀ ilé kọrí sí Ìkòyí. Ṣùgbọ́n nígbà tí Ọlálẹ̀mí Àjàyí ó fẹ́yàwó, ọfà Àìná tọ́jú ọmọ Ifẹ̀, wọ́n jọ wá ń gbé Ìkòyí Ilé. Ọlọ́run jogún ọmọ fún wọn bí àṣepọ̀ wọn. Gẹ́gẹ́ bí ìtàn sọ fún wa pé ọmọ tí wọ́n bí yóò tó 11. Torí pé Kúrúnmí àárín òun lọ́fẹ̀ẹ́ kẹ́yìn, lọ́fẹ̀ẹ́ dàbí tó kẹ́yìn. Ìyẹn Ọlálẹ̀mí àti Àìná. Àìná wọ́n ṣàbíamọ. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń bímọ, àbíkú ń dà wọ́n láàmú. Wọ́n ń lọ. Gbọ́n wọn wá tún bí Kúrúnmí lọ́wọ́ á ní owó tọ̀ kò burú. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé nílẹ̀ Yorùbá tá a bá ti rí pé àbíkú bá ti ń dààmú, oríṣiríṣi orúkọ ni wọ́n máa sọ pé dúró jayé, má lọ mọ́ ajá gbogbo ẹ̀wọ̀n oríṣiríṣi orúkọ, kò sọ́kọ́ àtàtàn kankan tó lọ́wọ́ dúró sinmi lẹ́wọ́ aṣọ ní Ìkúrúnmí, ikú òrùn ni wọ́n fi sọ di Ìkúrúnmí Àjàdí Ìkó. Bàbá n tí gbọ́ àgbọ́yé ọkọ̀ yẹn náà, Ìkúrúnmí. Ṣé n tí wọ́n sọ ni pé ikú ti run gbogbo ọmọ tí gbogbo òdílé o ni wọ́n wá nígbà wọ́n wá bí òun ní wá tọ̀. Eléyìí Ìkúrúnmí ni eléyìí ọmọ jẹ́. Ìjọba wa jẹ́ Kúrúnmí, wọ́n wá sọ ní Àjàdí Ìkó. Àjàdí Ìkó. Ṣé ó kọ akọni nígbà tí ó dàgbà ni ó di Ìkó ni àbí? Tẹ́rí tí a bá ń wo oríkì, ẹ rí i pé tí a bá ń fúnyàn ní oríkì, ọ̀gọ̀ wà, ọ̀rọ̀ ọjọ́ mẹ́ta lè túnú. Àdìsọ́ ọ̀gọ̀. Àrọ́ wà, nínú àwọn ẹ̀rí ìsìn wọ́n mọ̀ kí àwa ní àrọ́ imutí ẹni mutí lọ tí pa. Àrọ́ wà, oríṣiríṣi bá ẹ mọ̀jà rìn jìnnà lórí òyìn. Ẹ ṣeun, a ti mọ̀ nípa ìbéèrè tí mo béèrè nípa kí ni ìtumọ̀ orúkọ rẹ̀, ó ti jẹ́ ká mọ̀ nípa orírun Ìkúrúnmí. Ntẹ́ wá jóyè wa ní ìsìn ni pé Ìkòyí Ilé. Ìkòyí Ilé ni wọ́n bí sí. Ni wọ́n bí sí. Ní nǹkan bí 1780 sá. 17th century. Ni wọ́n bí. Ni wọ́n bí. Sí Ìkòyí Ilé. Ìkòyí Ilé náà ló ti ń dàgbà, ló ti ń ṣe. Ṣùgbọ́n ó wá súnmọ́ Ìlọrin láti lọ máa kọ́ sí àgbẹ̀dẹ. Ìlọrin. Ìlú Ìlọrin ló súnmọ́ láti máa kọ́ iṣẹ́ àgbẹ̀dẹ. Ó ń kọ́ sí àgbẹ̀dẹ, ó ń kọ́ sí ogun, ó ń wo bí wọ́n ti ń jagun, bí wọ́n ti ń kó jagun bẹ́ẹ̀ náà, ó ń kọ́ṣẹ́. Ibẹ̀ náà lòun àti Olúyọ̀lé ti pàdé. Ibẹ̀ náà lòun àti Àtìbá ti pàdé tí wọ́n ti jọ mọ́ra wọn, torí ibẹ̀ wọ́n ti jọ lọ kọ́ sí àgbẹ̀dẹ. Kò sí tí Àtìbá lè fi tí ò lè rọ. Bẹ́ẹ̀ náà sì ni bàbá wa Olúyọ̀lé, kò sí tí wọn ò lè fi irin láti rọ gẹ́gẹ́ bí àgbẹ̀dẹ. Kúrúnmí náà kò sí tó náà ò lè lọ rọ gẹ́gẹ́ bí alágbẹ̀dẹ. Wọ́n sì tún kọ́ sí ogun jíjà níbẹ̀. Ṣé Ìlọrin ni àb'Ògbómọ̀ṣọ́? Ìlọrin ni, kì í ṣe Ògbómọ̀ṣọ́. Torí àwọn òkùtàn mi àmọ́ dákọ pé Ògbómọ̀ṣọ́ ni Ìbà Olúyọ̀lé ti kọ́ṣẹ́ àgbẹ̀dẹ ibẹ̀ ló kọ́ṣẹ́ ogun. Ìlọrin ni náà wọ́n fi mọ àwọn ẹ̀rí pé ń gbọ́ ogun Elédùwẹ̀ ń bọ́lá tó fẹ́ lọ bẹ́ńjù. Ń gbọ́ ogun Elédùwẹ̀, àwọn tí Ìlọrin mọ àwọn mẹ́ta kan, wọ́n mọ Kúrúnmí, wọ́n mọ Àtìbá, wọ́n sì mọ Ìbà Olúyọ̀lé. Pé wọ́n mọ̀ nípa báwọn ṣe mọ jagun. Tó wọ́n ti rí wọ́n ti wọra wọn, wọ́n sì mọ̀ wọ́n pé àwọn eléyìí wọ́n gbóná nú ogun jíjà, wọ́n sì mọ sábà wọn. Tó náà lọ jẹ́ kí ọ̀rọ̀ ogun Elédùwẹ̀ kó rí bó ṣe ká má tiẹ̀ tún lọ bẹ̀ ní alẹ́ yìí. Ẹ jẹ́ á tẹ̀ wájú.
ìbéèrè wípé ibi tá a bí sí ó ti ṣalátọ̀nà wa débi bó ti jẹ̀kan Àtìbà àti Ìbà Olúyọ̀lé lọ́rọ̀ kan bó ti lo ìgbà èwe rẹ̀ nu bó náà ti bẹ̀rẹ̀ ìjákọ nínú. bó ṣe bẹ̀rẹ̀ ìjákọ́ni nìyẹn. bó ló ti wá dèrò Ìbàdàn dèrò Ìjàyè. ẹja gbé báyìí nígbà tó wà ní Ìkòyí ó lo ìgbèwé rẹ̀ náà ní lọ́ńbọ̀ gẹ́gẹ́ bí àwọn ajagunta torí oríṣiríṣi ní ogun ọ̀tọ̀ ní kéyìn òdó bì kan kọ́ mọ ẹranjẹ ọ̀tọ̀ lájagunta. kò síbi tí wọ́n lè pa jagunta sí. kò síbi wọ́n lè pè sí ẹ bá ti mọ̀ papọ̀ nìyẹn. wọ́n wá jagun wọ́n wá títí tó fi dé ìgbà wà ń Ìkòyí ilé tó ṣe ọ̀dọ̀ mẹ́ẹ̀ ó ti jẹ oyè balógun fún ìlú Ìkòyí ilé. ọjọ́ oyè balógun Ìkòyí ni wọ́n gbọ́ wá jẹ balógun Ìkòyí ilé. ìjà kan wá ṣẹlẹ̀ láàrin Olúkòyí Ṣìyànbọ́lá àti àwọn ọba kan rẹ̀ ní ti àyè sílẹ̀ fún ọba torí ọ̀rọ̀ tá a bá ní ká sọ eléyìí lẹ́nu ọ̀rọ̀ ọjọ́ mi tọ́jú pé yóò tẹ̀ ìgbàsíkò ni. àwọn tí Kúrúnmí wá faramọ́ láti pé wọ́n lọ gba oyè tiwọn wá láti Ọ̀yọ́ àwọn igun kejì àwọn lọ wá ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn Ìlọrin àwọn Fúlàní Ìlọrin wọ́n gbógun tira wọn nílé tí wọ́n lọ pàdé àwọn tí ń bọ̀ láti Ọ̀yọ́ wọ́n lé wọn padà àwọn Kúrúnmí wà bẹ́ẹ̀ wọn ò sì fẹ́ kó jẹ́ pé ìlú Ìkòyí ọ̀parun wọn ò fẹ́ kí wọ́n jẹ́run àwọn tá padà nígbà wọn kúrò Òṣìẹ̀lẹ̀ ní Kúrúnmí Dàdó àtàwọn jagunjagun wọn darí sí Òṣìẹ̀lẹ̀ Òṣìẹ̀lẹ̀ yìí ni wọ́n wà títí tí wọ́n wá fi pé àwọn farapamọ́ síbì náà nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ àwọn ò tún padà sí Ìkòyí ilé padà ṣùgbọ́n ibẹ̀ wọ́n wà tí Dàdó tún wá tó fi rí pé kí la fẹ́ máa dúró ṣe ní ibi ìkéré fún wa kò tó ń jẹ rẹpẹtẹ ní Òṣìẹ̀lẹ̀ ni o wọ́n wá tó rí ibìkan tí wọ́n ń pè ní Ìkáàdán yẹn wọ́n wá lọ síbẹ̀ ìgbà tí Dàdó débẹ̀ Dàdó wá pe Kúrúnmí pé òun tún ti rí ibìkan o káwọn máa bọ̀ síbẹ̀ wọ́n wá lọ sí Ìkáàdán yẹn Ìkáàdán ni wọ́n wá lọ kó bí ara gbogbo wọn wá dúró síbẹ̀ wọ́n ń gbé túmọ̀mí wọn náà káàkiri wọ́n ń jagun káàkiri ṣùgbọ́n Dàdó yìí náà torí pé wọ́n fẹ́ kí ogun ó jà ní Ìkòyí ni wọ́n ṣe kúrò ńbẹ̀ náà. kúrò ńbẹ̀ mo fi padà síbẹ̀ nígbà Dàdó wá rí i pé oúnjẹ wọn ní Ìkáàdán gbogbo oúnjẹ ẹbẹ̀ àgbẹ̀rù ṣe wọ́n wá tún rìn káàkiri Dàdó wọn á rí ibì kan tí wọ́n ń pè ní Ìjàyè wọ́n mọ̀ wá rí lórí pé iṣẹ́ àgbẹ̀ ṣe ń bẹ̀ dáadáa wọ́n ló ń jẹ ilẹ̀ wọn dáa lójú àwọn máa ń lọ ọbẹ̀ yóò lọ kó oúnjẹ wá látọ̀hún nígbà ya yóò tún káwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n sì sùnmọ̀ mí lọ Ìjàyè wọ́n lọ kó oúnjẹ wá wọ́n tún lọ gbọ́ngbà wa rí Kúrúnmí gan bá wọn pé kí ni tẹ̀ lọ ṣe mẹ́hun tí ẹ tún fẹ́ lọ tún fi ogun jà àbẹ́ tún fẹ́ wọ́n tún fogun jà wọn kí wọ́n tún lé àwọn Kúrúnmí ni Dàdó ní ọ̀hún kí Kúrúnmí ọ̀fọ̀kàn balẹ̀ àwọn ti rí ìlú tí àwọn tẹ̀dó sí táwọn ó jókòó sí bí wọ́n ṣe kóra wọn nìyẹn Dàdó lọ́sàkọ́kọ́ lọ sí Ìjàyè nígbà Dàdó rí Ìjàyè ó ń fojẹ ránṣẹ́ sí àwọn Kúrúnmí ní Ìkáàdán ó jẹ́ tí fi ránṣẹ́ sí ní Kúrúnmí náà wà nípa náà ẹ̀jẹ̀ jáde ibi Ìkáàdán tẹ Ìjàyè tẹ bí Kúrúnmí ṣe wọ ìlú Ìjàyè ni wọ́n bá di pé wọ́n bá ń gbé Ìjàyè torí pé àwọn kan wọ́n ti wà ní Ìjàyè tẹ́lẹ̀ kó tó di pé ó débẹ̀ bí Kúrúnmí ṣe jókòó sí ìjà lọ́wọ́ àfi Ìjàyè ṣẹlẹ̀ wọ́n kó fi Ìjàyè ṣẹlẹ̀ àwọn tó láṣẹ ń bẹ̀ wọ́n bí Dàdó ṣùgbọ́n ẹ rí i pé nígbà táwọn sọ̀rọ̀ ogun Ìjàyè a ti sọ àwọn ète tí Kúrúnmí ń lò nígbà yẹn a ti sọ oríṣiríṣi ète pé tó bá ti rí pé ẹnìkan fẹ́ ní agbára ju ti òun lọ. ní ìlú àbí agbègbè tó bá wà. agbègbè tó bá wà ìyá ọ̀wọ̀ náà bí ó ṣe mú ohun tó ń balẹ̀ lò. Dàdó gba Ìjàyè fún Kúrúnmí ń ṣe ọjọ́ ọbọ̀ sí orí agbára ní Ìjàyè gbogbo àwọn alágbára abẹ wọ́n tẹ̀wọ̀n rí wọ́n dúró sábẹ́ rẹ̀ wọ́n ní pé Kúrúnmí wá fìdí mú Ìjàyè wọn bí wọ́n pè ní Kúrúnmí Ìjàyè. Ìjàyè náà lọ wá wà tí wọ́n fi á di pé tí wọ́n bá ti fẹ́ lọ jagun kan Ìjàyè náà wọ́n ti wá ránṣẹ́ sí ìjà náà wọ́n wà ń darí sí títí tí wọ́n fi lọ jagun Elédùwẹ̀ tí wọ́n fi jagun gbogbo tí wọ́n fi ránṣẹ́ sí nígbà wá rí kí wọ́n jagun Elédùwẹ̀ tán tí agbára bọ́ sí ọwọ́ Àtìbà Aládélẹ́yẹ gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ti pé tá a bá ti lè borí ogun yìí o tá a ti ṣe Àgọ́dọ̀ Ọ̀yọ́ tó ti di Ọ̀yọ́ tá a ti ṣe oyè tí wọ́n fún ọ
ni wọ́n wá fún ní oyè ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá gbà náà tọ́lá Aláàfin ní máa fi dáyàn lọ́la ni wọ́n fún ní oyè ààrẹ ọ̀nà kakanfò ó bá fi di pé ó jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò ní Ìbà Olúyọ̀lé fi jẹ Ìbà Báṣọ̀run lẹ́jẹ̀ Báṣọ̀run ní Aláàfin Àtìbà fi jẹ Aláàfin ní Ọ̀yọ́ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ń gbé ìgbésí ayé lọ nìyẹn títí ṣùgbọ́n àwọn oríṣiríṣi ìlú ẹ̀rí pa nídàdó náà tó mú wá ọgbọ́n ète nígbà tí èyí rí pé Kúrúnmí ó ti fẹ́ kọjú oró sí òun ó ti fẹ́ kọjú ìjà sí òun wọ́n rán lójú ogun ọlọ ọbọ̀ torí dàdó tàbí alágbára èèyàn kan ni òun ọba alákanlẹ̀ ṣe ọbọ̀sùn ṣe Ọ̀ṣun Sàrùmí àkọ́kọ́ nílùú Ìbàdàn ọba lójú ogun wọ́n jọ lọ jọgun oníyẹ̀fun ni tó ọba ṣe ọba alákanlẹ̀ ṣe ọba ogun wọn ṣe ṣùgbọ́n wá tún ní kó wọ́n padà wá sí ìjà ẹ̀ torí òun máa ń jà káàkiri ni ọgbọ́n padà sí ìjà ẹ̀ bí ó ti á padà sí ìjà ẹ̀ tó ti wá bẹ bákùnrin ẹ kú ilé o mọ̀kùnrin wá rí pé bọ́kùnrin ṣe ń bá a lọ yìí tí tó bá tún ṣe díẹ̀ bóyá ó lè pọ́lá tó náà rùn ní Kúrúnmí ṣe ó ti lọ kí Kúrúnmí ní ààfin rẹ̀ ni bí ó ṣe dọ̀bálẹ̀ Kúrúnmí bá ní kí wọ́n mú wóge lórí bí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ nù kí wọ́n bá ní agbára ju òun lọ bí Kúrúnmí ṣe wá di ẹ̀tọ́ wá borí tó wá jẹ́ ọlọ́run ìjà gangan sàn-án tí ò sẹ́ni kankan tó lè gbé náà ojú ẹ̀. tó lè tá lẹ́nu mọ́ Kúrúnmí bọ́ sí ìjà ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ìlú náà ni Kúrúnmí ló ti ṣe ẹ̀rí pa àsọ̀rọ̀ lé bí òkú àsọ̀rọ̀ gbogbo àwọn àwáyé àwọn ìlú onídèsè abìmọ̀ ọ̀gbẹ́ ìrèkèrèkè náà ètò gbogbo abèrè bá abìmọ̀ wọ́n tú gbogbo wọn ká tó fi gbógun ti gbogbo wọn kódà láhàn tí ó jẹ́ ògbóǹtagì ní abìmọ̀ láhàn yẹn náà sì tún jẹ́ ó tún wá padà wá dúró ní ìjà yìí náà lọ Kúrúnmí tó ti ṣe lọ́sẹ̀. Bàbá àwọn dàdó tá a wí tó jákọ ni tó jẹ́ pé òun ló gba ìjàyè fún Kúrúnmí ṣé ìran rẹ̀ ṣé ó pàkúrún ni àbí ìtàn ò sọ fún wa ní nǹkan kan nípa rẹ̀ mọ́ lẹ́yìn tí wọ́n ti pa. ìran rẹ̀ pàkúrún ni níjọ́ tá a bá fẹ́ sọ̀tọ̀ ìdàdó aṣọ bí dàdó náà ṣe di pé ó kú àkúrún tí ò fi ní nǹkan kan aṣọ. ṣé àwa gbúrò ibì kankan tí wọ́n ti ń jẹ́ dàdó mọ́. kò sí ibì kankan mọ́ bí wọn náà ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ilé epo ni. ó lágbára o 32 FM 949 Ìbàdàn ẹ̀yin bàbá fẹ́ tẹ̀síwájú ṣùgbọ́n mo fẹ́ ká ṣe ojú òpó lẹ̀ torí pé ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ládìde lálẹ́ yìí Alhaji Imam Abdul Albarka Arẹ́ṣẹ́gun Salam Bọ́lájí ya Salam Lámúnigun ó labílẹ̀ kẹjà Usman Atom Ọbago Ibrahim Ọláìdé Ọládẹjọ láti Enugu Adéṣọ̀kan Abdul Akande Prince Kájọlá Ẹ̀gbá Òṣòfò Usman Hamid Alfulani látọ̀yọ́ Aminat Dahoud Gani Wasiu Fáńtọ́lá Ọláńṣílẹ̀ Yusuf Shilex Wáìdọ̀ Ọlátúndé Fatai Owólabí Abbas Mejid Ọlákúnlé gbogbo ní pátá náà lákì tá a sì mọ rírì yín pẹ̀ darapọ̀ mọ́ wa bàbá mo fẹ́ ká ṣe ojú òpó ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú. gẹ́gẹ́ bí bàbá yìí bá ṣe sọ̀rọ̀ agbẹ́lágbára yìí wọ́n ṣe orí biribi náà tí a lè gbàgbé torí pàápàá jùlọ ilé ìjọsìn ti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àní àkọ́kọ́ mú wọ ìlú Ìjàyè àní àkọ́kọ́ mú wọ ìlú Ìjàyè lẹ́yìn yẹn wọ́n tún ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ míì náà pàápàá jùlọ wọ́n ṣe ìrànlọ́wọ́ fún Ìbàdàn nígbà tí ogun Gbanámú dé tí baálẹ̀ Mọ́yẹ̀ tó lọ bẹ àwọn ìlú Ẹ̀gbá Ìkòròdú ìlú Ẹ̀bá Pòmù gbogbo wọn Ẹrùnmú tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti fẹ́ kojú Ìbàdàn tó fi dé lọ́jọ́ Ẹtì tí Ìbàdàn ní ọjọ́ Ẹtì lónìí. ọjọ́ Ẹtì lọ́lẹ́yìn ọ̀lẹ́ ṣé tẹ́ bá bímọ ọjọ́ Ẹtì ṣé ẹ̀ ní tẹ́ gbé sọnù ní àbẹ́ ìtọ́ oúnjẹ bá dẹ̀ ní jẹ níjọ́ Ẹtì ó sì ràn lọ́wọ́ kan débi pé Ìbàdàn fi rẹ́yìn kódà ogun igan Kúrúnmí gan wọ́n gbé èdè fún pé Kúrúnmí gan náà lọ rẹ́yìn lọ́jọ́ lẹ́yìn Mọ́yẹ̀ pé wọ́n ní ọ̀pọ̀ Mọ́yẹ̀ ọ̀pọ̀ Gìní
ọ̀pọ̀ lọ́la tọrọ wọn aṣogun tẹmọ̀ wọ́n ti gbé agbára yẹn náà fún Kúrúnmí nígbà náà eléyìí ò nìkan kọ́ ó tún ti gbìyànjú púpọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn ogun míì náà torí bó ṣe fún Ìbàdàn náà ṣe fún láyégbò Olúyọ̀lé. bàbá ẹ má bínú pé mo fẹ́ dá ọmọ yín lẹ́nu ẹ tẹ̀síwájú àmọ́ mo fẹ́ béèrè kan ni o nínú tá a rí kà lákọọ́lẹ̀ ni pé gbogbo ogun tí Kúrúnmí lọ pátá ńlọ ṣẹ́gun yàtọ̀ sí ìgbà tó dojú kọ Ìbàdàn ìyẹn nìbàdàn Ìjàyè ẹlẹ́ẹ̀kejì ṣé bẹ́ẹ̀ ló rí. bẹ́ẹ̀ ni iná gbogbo yẹ́rì kí wọ́n tó lè fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ti wo bó ṣe lágbára tó wọ́n sì ti wo bí ogun mélòó lọ́jà ogun mélòó lọ́sẹ̀ kí ló lè ṣe gbogbo ogun tọ́jà ńlọ́sẹ̀ yàtọ̀ sí ìgbà tí Ọlọ́run bá ti lásìkò ti tó tí ogun Ìjàyè bàbá sì wo náà yẹ́rì pé àgbà náà ti dé ní àsìkò yẹn gẹ́gẹ́ bí tí Balógun Ìbíkúnlé sọ wípé ẹ jẹ́ ká fi sùúrù kún ogun yìí ogun yìí ọmọ di ogun tí ó ràn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bàbá yìí gan ó ti dàgbà ìgbà mélòó ló kù ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ ṣùgbọ́n tí kò yí ọ̀pọ̀lọpọ̀ tó yà pààyè wọn lẹ́yìn ìgbà yẹn ti jagun tán tí gbogbo nǹkan tó ti bàjẹ́. ìbẹ̀rẹ̀ ogun là á rí ìyẹn mọ ibi tí ó parí sí. ìyẹn mọ ibi tí ó parí sí. mọ̀mọ́jà àlérógún lẹ́yìn mọ́ o. àmín àmín mọ̀mọ́jà arógún mọ́ o. àmín àṣẹ àmín àṣẹ. bàbá ẹ jẹ́ n bí léèrè ìbéèrè kan ìbéèrè yìí bígbà téèyàn gùn yàn ń kẹsẹ́ ni gbogbo táwọn bàbá yìí ti ṣe látijọ́ ìlà ń ròyìn ọlọ́mọjà arógún o kí nǹkan kan ó tiẹ̀ wá ṣẹ́yọ kan ní ọyá ẹ máa kó nǹkan bóde ǹjẹ́ nǹkan kù sílé àwọn alágbára yìí. nǹkan kù nǹkan kù. ó sì dá yín lójú pé wọ́n ti gbé ta. gbogbo ẹ̀ náà kọ́ wọ́n gbé ta tẹ́ bá gbé kan tàwọn ò lè gbé tinú ta wọn ò lè gbé ìmí ìbẹ́nu ilé náà tí ò ta nǹkan kù ẹ rí i pé bá a ṣe ń sọ yìí kákan ra mọ́tò báyìí lórí atẹ́gùn làwà ni bí a ṣe ń pé Fúlàní wọn náà mọ ibi tí wọ́n mọ bí wọ́n lè ṣe mọ́ tó bá dójú ẹ̀tàn ní ìsìn yóò bẹ́ẹ̀ ṣẹran rírọ̀ yóò bẹ́ẹ̀ ṣe tẹ́nìkan lè kó wọ́kàn kò gìrì tí ó ṣe agbára ń bẹ̀. ẹja kúrò lórí èèyàn torí orí atẹ́gùn lẹ̀ láwà kákan mẹ́nu débẹ̀ pàápàá jùlọ kí àwọn mọ̀jẹ̀sín èwò yìí tí wọ́n mọ ọ̀tún yàtọ̀ sósì kí wọ́n lè mọ̀ wípé kì í ṣe ògo àtijọ́ àbọ̀rọ̀ ẹnu àwọn nǹkan táwọn bàbá wa fi ilẹ̀ pàápàá jùlọ lọ́ọ̀dẹ̀ àwọn jagunjagun ìṣì ń bẹ bí àbá +23490620949 bó tiẹ̀ ṣe nìkan ká fààyè gbà wọ́n lè ní ìbéèrè kan àbí kejì tí wọ́n fẹ́ béèrè nípa akọni Kúrúnmí Ìjàyè Àjàdí Ìkó. ẹ̀lọ́ ẹ̀ka lẹ́rúkọ yín àti ibi tí ẹ ti ń pè fóònù yín kú ni àbòwò tán àbẹ́ fúláṣì ìwónú mẹ́tẹ̀ẹ̀ta +23490620949 08097000949. A ní àsìkò tó bẹ́ẹ̀ láti máa retí pé káwọn ìpè yé jára wọn. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè ẹ parí rédíò yín ẹ̀yin ilẹ̀ jìnnà sí ẹ bá ń pápápá ẹ káalẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ ni ṣùgbọ́n àní wọ́n gbọ́dọ̀ sígun fún láti lọ jagun ó sì níye ìgbà tí wọ́n gbọ́dọ̀ fi jagun tí wọ́n gbọ́dọ̀ tètè padà lé ẹ̀dá àwọn ògbókù wọn wálé o bàbá náà wà lé ní àgbà tàlàfíà bó ti jẹ́ nù ní Ali pẹ̀lẹ́ ó di Tuesday kó tó máa bá a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn torí àsìkò ti lọ àsìgbọ́dọ̀ jẹ́wọ́ náà àsìkò tí wọ́n ti sanwó fún adúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Adéwálé Adébọ́lá Ìbíkúnlé àjíǹde arámọ̀jẹ́ nǹkan ò ní ṣe yín kò ní ṣe ẹ̀mí yín láṣẹ Ìdùmarè lórúkọ Káyọ̀dé Òbíṣẹ̀san àtúgbò àwọn tájọ mú ètò ti alẹ́ ti òní wá náà là ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú ìfẹ́ wa
nígbà gbogbo. Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùnyìnrè àgbà nínú káṣọ̀nù kí ni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu ajẹ́ pé ó dàárọ̀ wọ́n mọ̀ ilé lọ́ba yàmi Àṣàkẹ́ ìran àìlásùn.